bàbá rẹ̀ kẹ́pẹ́. Bàbá rẹ̀ kẹ́pẹ́. Bàbá dáadáa ni o. Bàbá wa kẹ́pẹ́ o. Bàbá wa kẹ́pẹ́. Ẹ̀yin ò ní pẹ́pẹ́ ìyá o. Bàbá wa kẹ́pẹ́ ayé. Ẹni pẹ́pẹ́ òṣì o. Bàbá rẹ̀ kẹ́pẹ́. Adélékè yìí dára ní bàbá o. Reverend Prof Daniel. Bàbá wa Adélékè ọmọ dúró jayé mo ló sunwọ̀n léèyàn. Èèyàn pàtàkì tí pẹlẹ́wù ẹ̀ tún ránṣẹ́. Ọkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀n bí ẹni fọ̀pá lẹ̀kẹ̀tẹ̀lẹ̀. Bàbá rẹ̀ nìyẹn o. Bàbá tó dáa tó sunwọ̀n. Bàbá ọlọ́mọ yọyọ mo bá yín dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá yín sí. Bẹ́ẹ̀ tún rọ́dún ọdún nìyí láyé mo lọ́pẹ́ ńlá lóyè Ọlọ́run ọba. Ọkọ Sarah. Bàbá wa Pòfẹ́sọ̀ Daniel Adélékè ọmọ dúró jayé tí ń sọdún mo wá kí. Ẹ kú ọdún ọlá ẹ kú ọdún dẹ̀ra. Mo lọ́dún orógbó ti gbó. Ọdún ti dọdún òbí ti gorí àtẹ. Ebi bí ọdún bá ti ń dún ní pèrègún mọ́ ń mú àwọ̀ tuntun bọ̀ wá sílé ayé. Bàbá wa dúró jayé o. Àgbàlagbà tó ti ní ìtàgbàlagbà ń ní títún wá ṣeré. Bàbá onínúure, bàbá oníwà tútù bí àdàbà. Àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe lọ́lá Olódùmarè ọba. Tẹ́ni adé ló ní kìyìn bí ọlọ́gbọ́n àrò. Àṣàbí ọmọ Gbádébọ̀. Ọmọ yín tẹ́ fọwọ́ méjèèjì kẹ́tẹ́ ń gẹ̀. Òun ló pè wá bá òun dúpẹ́ lọ́wọ́ yín fún oore tẹ́ ẹ ṣe fóun. Ó wá ní àgbàlagbà lẹ́dà yìí. Ọlọ́run ọba ò ní jí ẹ dàgbà yà ńlẹ̀ ayé. Ó níwájú iwájú ńlọpá ẹ̀bì tí yín á máa ré sí. Ó ní àgbórákòrò ní tìgbìn. Kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́, kẹ́ ẹ fọwọ́ pawú lọ́lá Olódùmarè ọba. Ó wá ní ṣe kí ọpẹ́ lóore kẹ́ ẹ lè bá àpẹ́ láyé. Ó ní bá ń gbígi obì kédùmarè ó bí kú àtòṣì dànù lórí bàbá òun. Bàbá wa dúró jayé o. Tẹ́ni adé ọmọ Gbádébọ̀ ló ní bá ń yapá lọ́wọ́n bàbá tó bí yín lọ́mọ gangan. Ó pé Jẹ̀bú gbó nílé. Ìjẹ̀bú ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́sùpẹ̀dì ìyẹn jẹ́. Reverend Prof. Akẹ́kọ̀ọ́ gboyè tó ń gáyàtà. Ìjẹ̀bú níṣe ilé àwọn bàbá tẹ̀yìn ilé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ abìjọ wìnìwìnì. Wọ́n mọ̀ pé bó bá wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Bó wù Jẹ̀bú gbọ́ àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Bó bá wá wa Adélékè ọmọ dúró jayé afẹ́ní ètò kù sọ́dún alágẹmọ Ìjẹ̀bú ọmọ alágẹmọ mẹ́rìndínlógún. Bó ti wá wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ̀ ní mọ sàárè ọmọ. Tẹ́ni adé ló ní mọ̀ pé àbùkù oníkàn yín láéláé Ọlọ́run ọba ò ní jẹ́ ẹ tẹ́lẹ́gbẹ́. Àgbà wá ní tán lórílẹ̀. Àlàáfíà ò ní wọ̀n yín láéláé lọ́lá Olódùmarè ọba mo lórí yín ò ní burú ẹ̀ ní báwọn yá wèrè. Ẹ̀ ní báwọn wàkísà kẹ́yìn aṣọ ẹ̀ ní jẹgungun kẹ́yìn ẹran lọ́lá Olódù tó láàrè. Dúdúyẹmí lèmi ń jẹ́ èmi wọ́n pè lálóyin lóhùn. Tẹ́ni adé ọmọ Gbádébọ̀ ló rán mi níṣẹ́ pọ̀ ọdún. Dúdúyẹmí mọ̀ sọ ìmọ̀ ojúṣe o. Reverend Prof Daniel ọmọ dúró jayé. Ẹ kú ọdún ẹ̀mọ̀